mi láti tún wà lórí ètò yìí ní àkókò ilé ẹ̀kan sí i kí n pe àwọn nọ́mbà tí a fi ń gba ìpè wọ́n sì fi sójú mú màwòrán báyìí fún wa 07038085652 àti 07087682122 àti 07055307492 èyí tí mo pè kàn yẹn òun ni WhatsApp wa tí ẹ lè fi bá wa sọ̀rọ̀. Mo bẹ̀rẹ̀ ìfirọ́pò ní ọ̀sẹ̀ tó kọjá, mo pè ní pàṣípààrọ̀, ṣùgbọ́n èyí tó dára jù téèyàn lè lò ní ìfirọ́pò, pé téèyàn ò bá ti ṣiṣẹ́ Ọlọ́run mọ́, Ọlọ́run lè pààrọ̀ wa, ó lè fi ẹlòmíì rọ́pò wa. Mo kà nínú ìwé Númérì orí 3 lọ́sẹ̀ tó kọjá yẹn, wọ́n tún ka ibẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí i. Númérì orí 3 ẹsẹ̀ 41. Bíbélì wípé kí ìwọ kí ó sì gba àwọn ọmọ Léfì fún mi, èmi ni Olúwa, ní ipò gbogbo àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì àti ohun ọ̀sìn àwọn ọmọ Léfì, ní ipò gbogbo àwọn àkọ́bí nínú ohun ọ̀sìn àwọn ọmọ Ísírẹ́lì. Ohun tí mò ń sọ fún wa ní òun ni pé Ọlọ́run ti sọ ní ẹsẹ̀ 40 yẹn pé kó ka àwọn àkọ́bí, ṣùgbọ́n lóun ò lò wọ́n mọ́. Ó sì fi àwọn Léfì rọ́pò wọn. Ó yọ wọ́n kúrò ńbẹ̀, ó fi ọmọ Léfì sí. Ìkìlọ̀ tí mo mú wá níjẹjọ yẹn náà ni pé Ọlọ́run lè fi ẹlòmíì rọ́pò wọn náà. Tí a ò bá ṣàkíyèsí àwọn nǹkan kan. Ìkíní tí mo wá bá wa sọ lọ́sẹ̀ tó kọjá ni pé tí a bá dúró sí ìhà tí kò yẹ ká dúró sí, èèyàn kàn rò pé bóyá òun gégi ni orí àké ó ti yọ sọnù. Orí àké ó yọ sọnù, ṣùgbọ́n ọmọkùnrin yẹn kò tanra rẹ̀ jẹ. Ó pe wòlíì ni pé mo tọrọ rẹ̀ ni, ó bí pé níbo ló bọ́ sí. Ìwọ náà nílò láti mọ ibi tí ìhà ibi tó wà bóyá kò dára, torí pé tí ó bá ti dúró sí ìhà tí kò dára, Ọlọ́run yóò pààrọ̀ rẹ̀ o. Kí ni ìdí kejì tí Ọlọ́run fi ń pààrọ̀ ènìyàn? Ìdí kejì náà ni ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí n gbàdúrà kí n wá bọ́ sínú ìwàásù náà. Ẹ ṣé Ọlọ́run tó lágbára fún àǹfààní yìí. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ Ọlọ́run yìí kó lè ran àwọn ènìyàn lọ́wọ́, kó sì lè yé wọn yékéyéké ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo sọ fún ọ pé ó ṣe é pààrọ̀. Mo ní kí nìdí tó fi ṣe é pààrọ̀? Nítorí wípé iṣẹ́ Olúwa kò lè wá ènìyàn tí ó ṣe tì. Mo sọ fún wa pé Ọlọ́run fẹ́ ká ṣiṣẹ́ rẹ̀, Ọlọ́run fẹ́ ká ṣe ní ọ̀nà tó fẹ́ ká gbà ṣe, Ọlọ́run fẹ́ ká ṣiṣẹ́ rẹ̀ ní àkókò tó fẹ́ ká ṣe, pé tá ò bá sì ṣe, iṣẹ́ Olúwa kò lè ṣàláì rí ẹni tí yóò ṣe. Ṣùgbọ́n tí Ọlọ́run bá pè ọ́ pé kó ṣiṣẹ́, mọ̀ sí àǹfààní àti oore ọ̀fẹ́, má wàá sọ oore ọ̀fẹ́ náà nù, nítorí pé tó o bá sọ oore ọ̀fẹ́ náà nù, a ó pààrọ̀ rẹ̀. A ó fi ẹlòmíì rọ́pò rẹ̀. Kí ni ìdí tá a fi máa ń fẹ́ ẹlòmíì rọ́pò ènìyàn? Òun ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣẹ̀. Sámúẹ́lì kìíní orí 15. Sámúẹ́lì kìíní orí 15 pé tá ò bá ti kà sí àǹfààní, Olúwa yóò ṣe kí ni o? Yóò pààrọ̀ wa. Sámúẹ́lì kìíní orí 15. Ẹ wo ẹsẹ̀ 22 àti 23 rẹ̀. Sámúẹ́lì sì wí pé Olúwa, a ní inú dídùn sí ọrẹ sísun àti ẹbọ bíi pé kí a gba ohùn Olúwa gbọ́. Kíyèsí, ìgbọ́ràn sàn ju ẹbọ lọ, ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá ìgbò lọ, nítorí pé ìṣọ̀tẹ̀ dàbí ẹ̀ṣẹ̀ àfọ̀ṣẹ àti agídí gẹ́gẹ́ bí ìwà búburú àti ìbọ̀rìṣà. Nítorí pé ìwọ kọ ọ̀rọ̀ Olúwa, òun sì kọ̀ ọ́ ní ọba. Kí ló dé tọ́lọ́run fi kọ Sọ́ọ̀lù lọ́ba? Ó dẹ́ṣẹ̀ àìgbọràn. Lọ́wọ́ kan lọ́lọ́run gbé ìjọba rẹ̀,
tó gbà á lọ́wọ́ Sọ́ọ̀lù tó sì gbé fún Dáfídì. ẹ wo ẹsẹ̀ 32 Sámúẹ́lì sì wí fún pé Olúwa fa ìjọba Ísírẹ́lì ya kúrò lọ́wọ́ rẹ lónìí. Kéjẹjọ́ mi, kìí ṣe oṣù mi, kìí ṣe ọ̀sẹ̀ mi, kìí ṣe wákàtí mìíràn, lójú ẹsẹ̀ níjọba ti ya kúrò lọ́wọ́ Sọ́ọ̀lù. Wo òun fẹ̀ṣẹ̀ ṣeré, òun fẹ̀ṣẹ̀ run mú, wọ́n ìwọ tọ́lọ́run ń lò tó ń kọrin, ó mọ iye ọmọbìnrin tó ń fẹ́, ọ̀gá akọrin, atẹ́dùrú akọrin, panṣágà ni ọ́, yànlẹ̀yànlẹ̀ ni ọ́. Ó mọ̀ pé kò ní pẹ́ tọ́lọ́run fi pààrọ̀ ẹ, yóò fi yọ ọ́ kúrò bẹ́ẹ̀ tí ó fi fẹ́ lòmíì sí. Lọ́jọ́ náà ó ní lónìí, kò sọ pé lọ́la. Ojú ẹsẹ̀ la gba ìjọba lọ́wọ́ rẹ̀, la fi fẹ́ lòmíì. Kí ló dé tá a fi pààrọ̀ rẹ̀, tá a fi yọ ọ́ kúrò, tá a fẹ́ lòmíì rọ́pò rẹ̀? Torí ẹ̀ṣẹ̀. Olórin yẹn ní sá fún ẹ̀ṣẹ̀, sá fún ẹ̀ṣẹ̀ o, oró ikú tó ń pani ni, sá fún ẹ̀ṣẹ̀. Ò bá ti máa kọ́ nǹkan, ò bá ti wà nínú ìdílé tẹ́ jẹ́ tọkọtaya láti 50 ọdún, tó o bá gbẹ̀ṣẹ̀ láàyè yóò balẹ̀ yẹn jẹ́ tí ò ní kú kankan. Mo ń sọ fún ọ pé o ṣe é fi rọ́pò. Irú Ọlọ́run nìkan ni kò sí, irú ènìyàn pọ̀ púpọ̀. Wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 20. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 20. Ọ̀rọ̀ ńlá kan wà ńbẹ̀ nípa ẹ̀ṣẹ̀. Bíbélì ní a ṣáà kọ nínú ìwé Sáàmù pé jẹ́ kí ibùjókòó rẹ̀ kí ó di ahoro, kí ẹnìkan kí ó má sì ṣe gbé inú rẹ̀, àti oyè rẹ̀ ni kí ẹlòmíràn gbà. Ìjẹ́ mọ̀ pé tẹ́ ẹ bá ka ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 2, nínú àwọn tí a kà pè ní àpòstélì, Júdásì wà ńbẹ̀. Nígbà tó dẹ́ṣẹ̀ tó fi Jésù hàn pẹ̀lú ìfẹnukonu, ó kọ́kọ́ lọ para rẹ̀ dànù. Ṣùgbọ́n eléyìí gan kò ṣètùtù. Bẹ́ẹ̀ni ní ìkọ̀sẹ̀ kò lè ṣaláì mọ́ wá. Nítorí wá ṣe ni pé ìgbéni fẹ́ tí kọ̀sẹ̀ tọwọ́ rẹ̀ wá. Ẹ kí sọ fún yín pé ipò rẹ̀, ìyẹn Júdásì, Bíbélì ní ẹlòmí ayé rẹ̀ ṣòfò. Ẹnikẹ́ni ò gbà. Bíbélì wá sọ pé ipò rẹ̀ wọ́n sì fẹ́ lómi. Lójú ẹsẹ̀ nípò rẹ̀ ti dẹ lómi. Ǹjẹ́ ẹ mọ̀ pé látìgbà tí Sọ́ọ̀lù ti ṣe tí ò dáa yẹn, òun Dáfídì ti dọba torí pé a ti fàmì ìròyìn. Òun kọ́ ló tira rẹ̀ síbẹ̀, kò pa Sọ́ọ̀lù, kò bá wọn dá sí. Níjọ́ tó yẹ kó jókòó sórí ìtẹ́ yẹn tọ́lọ́run ti dá ló jókòó sórí ìtẹ́ yẹn. Ẹ̀yin náà wẹ́n tí a fi sí ipò Júdásì, òun náà ti ń bá wọn rìn bọ̀ láti ìgbà ìtẹ̀bọmi, Jòhánù onítẹ̀bọmi. Òun náà ti ń sin Olúwa, ọmọlẹ́yìn tòótọ́ ni, kò sì ní ipò. Ṣùgbọ́n nígbà tẹ́nìkan dẹ́ṣẹ̀ tínú ẹ̀ dùn jù, wọ́n fi rọ́pò ẹni tó wá lẹ́yìn tẹ́lẹ̀. Ọlọ́run ṣe kí ni ó sún síwájú. Jẹ́ kí n sọ fún ọ pé Ọlọ́run lẹ́lòmíì tó lè fi rọ́pò ẹ. Sá fún ẹ̀ṣẹ̀, sá fún ẹ̀ṣẹ̀, sá fún ẹ̀ṣẹ̀, sá fún ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ń bà nǹkan jẹ́, sá fún ẹ̀ṣẹ̀. Tó o bá sì ti wà nínú ẹ̀ṣẹ̀, ronú pìwàdà. Tọ́lọ́run bá ti pààrọ̀ rẹ, kò túmọ̀ sí pé kò lẹ́ni tó lè lò ó. Ó mọ̀ọ́mọ̀ ṣàánú rẹ ni.
o léyàwó tó fẹ́ níṣu lọ́kà jáde olóhùn ṣiṣẹ́ olúwa o sì lọ fẹ́ lòmíì ò ń tan ara rẹ jẹ èmi mo dájọ́ mi lẹ̀ ṣé wọ́n lo níjọ ṣé pẹ́jẹ́ rẹ ló fi ra ìjọ padà má jẹ́ kí n parọ́ fún ọ kò ní pẹ́ tọ́lọ́run fi pààrọ̀ ẹ̀ o nílò láti ronúpìwàdà o nílò láti ṣe ohun tó tọ́ mo ń sọ fún ọ ní ìsìn torí pé ò ṣe pààrọ̀ mo ń sọ ò ṣe pààrọ̀ dáadáa kí ni ìdí tọ́lọ́run fi ń pààrọ̀ èèyàn téèyàn bá dúró sí ìhà tí kò yẹ kó dúró sí kí ni ìdí tọ́lọ́run fi ń pààrọ̀ èèyàn téèyàn bá dẹ́ṣẹ̀ kí ni ìdí tọ́lọ́run fi ń pààrọ̀ èèyàn òun ni pé téèyàn bá dúró lọ́nà ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí ń ṣe ẹbí májẹ̀mú láíláí ló ti ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan mo ti dé májẹ̀mú tuntun o. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 15 ẹsẹ̀ 42 Bíbélì wípé ṣùgbọ́n Paul rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn ẹni tí ó fi wọ́n sílẹ̀ ní Pamfilia tí kò sì bá wọn lọ sí iṣẹ́ náà jẹ́mẹ́ tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ níbí John Mark bẹ́ẹ̀ sọ ní ẹsẹ̀ 37 yẹn pé Barnabas sì pinnu rẹ̀ láti mú Jòhánù lọ pẹ̀lú wọn ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù ṣe rí Jòhánù yẹn ní Pamfilia ló ti padà òun ọlọ́mọ ti rẹ̀ òun òṣìṣẹ́ ọlọ́mọ fúnra ẹ̀ ló sọ pé òun fẹ́ kí ni òun ò ṣe mọ́ Barnabas fẹ́ mú lọ Paul sọ pé òun ò mú lọ ṣe rí tẹ́ ẹ bá wá padà sí orí 16 ní ẹsẹ̀ 25 a rí bí Ọlọ́run ṣe ṣiṣẹ́ ìyanu nínú túbú wọ́n ti kọ́kọ́ jẹ Paul àti Barnabas àti Sílà níyà nínú wọ́n sì tì wọ́n sínú túbú ṣe rí nítòótọ́ Jòhánù tá ń pè ní Máàkù yẹn òun ló yẹ kó wà pẹ̀lú Paul nígbà náà ṣùgbọ́n kí láti ṣe o wọ́n ti pààrọ̀ ẹ̀ kí ni ìdí tán fi pààrọ̀ ẹ̀ torí pé kò tẹ̀síwájú olórin yẹn ni mò ń tẹ̀síwájú lọ́nà náà mò ń gòkè sí i lójoojúmọ́ mo ń gbàdúrà bí mo ṣe ń lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè ọ̀nà náà lè mú àárẹ̀ wá ọ̀nà náà lè mú ìpamí ọkàn wá ọ̀nà náà lè mú àìní wá lójú ọ̀nà ṣùgbọ́n tó o bá padà a ó pààrọ̀ rẹ̀ Jòhánù ó padà Paul Àpọ́stélì pààrọ̀ rẹ̀ sí Sílà ni ṣe wá rí pé kò kópa nínú ìṣẹ́gun ńlá ni òun náà ríṣẹ́ ìyanu pé ọ̀rọ̀ nǹkan ṣílẹ̀kùn tí búlẹ̀ kò ríṣẹ́ ìyanu yẹn wípé ọkùnrin onítúbú yẹn bóyá fẹ́ para rẹ̀ wọ́n pè pé wọ́n para rẹ̀ wà ní ọkùnrin onítúbú yẹn ó jáde fúnra rẹ̀ ó di ẹni ìgbàlà òun gan ló yẹ kó wà lára àwọn tí ò bá kópa nínú rírí iṣẹ́ ìyanu bónítúbú ó ṣe gba Jésù ṣùgbọ́n kí ló ṣe ó ti padà mo gbọ́ tó ní wàásù kan sọ pé òun ti lé 50 ọdún ní ìsìn òun fẹ́ máa sinmi nínú iṣẹ́ Olúwa ní òun ò ṣiṣẹ́ mọ́ bàbá kan wọ́n ló kú láìpẹ́ wọ́n ní wọ́n kú ní 100 ọdún wọ́n sì ń ṣiṣẹ́ lọ ìwọ tí ìwọ bó ṣe wà ọmọ ọdún mélòó lèmi rẹ̀ ó ti rẹ̀ wá ara ò gbé mọ́ ṣé pààrọ̀ ò gbé mọ́ àbẹ́ ti mọ̀ọ́mọ̀ sọ fọ́kàn yín pé ń lọ mọ́ ohun tọ́lọ́run fẹ́ ṣe tó lágbára tó kàn yẹn ó pàdánù rẹ o ọ̀rí ogún ẹdún sẹ́yìn ló tún ní o ò ní nẹ́ẹ̀rí tuntun Ọlọ́run ó pààrọ̀ rẹ̀ yóò fẹ́ lòmíì sí i yóò fẹ́ lòmíì rọ́pò rẹ̀ ọ̀rẹ́ mi kan sọ fún mi lọ́dún kan pé òjá pọ́n gbàdúrà kọ́lọ́run má pààrọ̀ wa ó nítorí pé àwọn kan wà nínú iṣẹ́ Olúwa tó yẹ pé ẹ̀rí 20 ọdún sẹ́yìn
lẹ̀rí tí wọ́n máa jẹ́, wọn ò ní ẹ̀rí tuntun. Àkíyèsí mi ni pé gbogbo ọkàn tí ò lẹ́rìí tuntun torí pé wọn ò tẹ̀síwájú ni. Wọ́n ti dúró lọ́nà, wọ́n ti padà lọlé, wọ́n ti láwọn ò ṣe mọ́. Mo ti dàgbà, ìṣẹ́gbẹ́ akọrin mọ́. Mo ti dàgbà, ìṣaṣọ́nà mọ́. Mo ti dàgbà, ìbá wọn darí orin mọ́. Ẹ jẹ́ káwọn ọmọ kéékèèké yẹn náà máa ṣe, ẹ jẹ́ ká gbé wọn dìde, kì í ṣe pé ẹ tẹ̀ wọ́n rí. Bẹ́ẹ̀ ṣe ń ru wọn sókè, ó yẹ kẹ́ ẹ jọ máa ṣe lọ ni. Kí lẹ̀ṣẹ̀ nu kó darí ìkan kóun náà darí ìkan. Ṣùgbọ́n ó ti sọ́ra rẹ di pé bí ìsínbẹ̀ iṣẹ́ Olúwa ò lè ṣe. Ṣé kó ti dàgbà ju iṣẹ́ Olúwa lọ? Ó ti dúró lọ́nà. Jẹ́ n tẹ̀síwájú torí mo fẹ́ parí ìwàásù yìí lónìí. Kí ni ìdí tí Ọlọ́run fi máa ń pààrọ̀ àwọn ènìyàn tí wọn ò bá yọ̀ǹda ara wọn? Ìwé Lúùkù orí 19 ẹsẹ̀ 40. Luke 19:40 orí 19 ẹsẹ̀ 40. Bíbélì wí pé ó sì dá wọn lóhùn, ó wí fún wọn pé, mo wí fún yín, bí àwọn wọ̀nyí bá pa ẹnu wọn mọ́, àwọn òkúta yóò kígbe sókè. Ó sin Ọlọ́run gbà tó wà nílé ẹ̀kọ́ primary. Ó sin Ọlọ́run gbà tó wà nílé ẹ̀kọ́ secondary. Ó sin Ọlọ́run gbà tó wà nílé ẹ̀kọ́ gíga university. Ó wá gbéyàwó tán, ó wá ní mo ti fọ̀dọ̀ mi sin Ọlọ́run, èyí tí mo ṣe náà tó. Ṣé orí níjọ́ tó bá dákẹ́, Ọlọ́run ó gbókúta dìde. Ó mọ̀ pé òkúta ń sọ̀rọ̀. Ó mọ̀ pé ohun tọ́lọ́run lè ṣe pẹ̀lú òkúta ó ju ohun tó lè ṣe pẹ̀lú ọ lọ. Ó torí òun pera rẹ ní tó jẹ́. Ó ń rò bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí, ló ń rò pé ìwàásù tí mo ti gbọ́ láyé ti tó. Àwọn ènìyàn ní káwọn kan dákẹ́ kí wọ́n má kí òsánà mọ́. Jésù ní tí wọ́n bá dákẹ́, òkúta ó fọhùn. Mọ̀ nǹkan tí Jésù sọ ni pé mo ní agbára ẹ̀. Àwọn tẹ́ ẹ̀ fọkàn sí ni ń lò. Àwọn tó ju ọgbọ́n yín lọ ni ń lò. Àwọn nǹkan tó kéré ní fi ṣiṣẹ́ agbára. Wọ́n ní Olúwa ó lè fi ẹyin pa èkùrọ́ láti dojú tòkúta. Ó mọ̀ pé irú Ọlọ́run tá a ní nìyẹn, tí ó bu ẹyin tí ó fi fọ́ èkùrọ́ lórí, tẹ́kùrọ́ yóò sì fọ́ tẹ́yin ò sì ní fọ́. Tí òkúta tó yẹ kó fọ́ èkùrọ́ náà tí ó wàá farabalẹ̀ pé níwọ̀ náà, ẹ̀yin tó yẹ pé normally tó bá bọ́lẹ̀ ó yẹ kó ṣe kí ni, kó fọ́ dànù ni. Wọ́n tún wá fẹ́ pa èkùrọ́, kò sì fọ́. Mọ̀ pé Ọlọ́run máa ń ṣe láti dojú tòkúta ni. Ẹni tó ga jù ní Ísírẹ́lì kò rí Gòláyátì pa. Ẹni tó wò lọ́ọ̀kan, ó wo Dáfídì lọ́ọ̀kan, ó wo Dáfídì fúnra rẹ̀, ó wí pé ìwọ sọ́kùnrin ò ká, ó lè borí rẹ o. Ta ló borí? Torí pé Ọlọ́run ló ń lò. Jẹ́ kí n tún sọ fún ọ, tó o bá dúró ní ìhà tí kò yẹ kó o dúró sí, Olúwa yóò fi ẹlòmíì rọ́pò rẹ̀. Jẹ́ kí n tún sọ fún ọ pé tó o bá dúró nínú ẹ̀ṣẹ̀, Olúwa yóò fi ẹlòmíì rọ́pò rẹ̀. Jẹ́ kí n sọ fún ọ pé tó o bá tẹ̀síwájú lọ́nà náà, tó o bá máa ṣe tó ń ṣe lọ, tó o bá máa fi tara ṣe lọ, tó o bá máa fi inú kan ṣe lọ, tó o bá máa fòtítọ́ ṣe lọ, wò ó, Olúwa yóò pààrọ̀ rẹ̀. Jẹ́ kí n sọ fún ọ pé tó o bá yọ̀ǹda ara rẹ pé èmi ni rán mi, tó o yọ̀ǹda ara rẹ tọkàntọkàn pé èmi ni lò mí, Olúwa yóò gbé òkúta dìde. Onímọ́tò ò jẹ́ wọn lò, Olúwa yóò lo Micra. Oní Jeep
ò jẹ́ wọn lò, Olúwa yóò lo Míkà. Oní ilé rẹ̀ ò ṣe é pàdé fún àwọn ọmọ Ọlọ́run, ṣùgbọ́n ìpàdé àdúgbò ṣe é ṣe ń lé rẹ̀. Ó ga, múra sí i. Olúwa yóò pèsè ẹ̀gbẹ́ ọ̀nà táwọn ọmọ Ọlọ́run ó ti pàdé, yóò sì ṣe ohun alágbára níbẹ̀. Oní ilé, Olúwa yóò pèsè àti bàbà. Jẹ́ kí n sọ fún ọ pé ò ṣe é pààrọ̀. Tó o bá gba Ọlọ́run láàyè láti lò ọ́, kò ní pààrọ̀ rẹ̀. Ó máa lọ láti òkun dé òkun ni, láti ìṣẹ́gun dé ìṣẹ́gun, láti orí ọ̀fẹ́ dé orí ọ̀fẹ́. Èmi rò pé ìdí kan péré ló dára tọ́lọ́run fi lè kó pààrọ̀ ènìyàn nígbà tá a bá pè wá lọ sílé, kọ́lọ́run wá fẹ́ lòmíì síbẹ̀. Ṣùgbọ́n a pààrọ̀ rẹ torí pé o dúró sí àti ò dáa. Ó jẹ́ lọ bọ́ sí àtò dáa, kọ́lọ́run lè tún lù ọ́. Wọ́n pààrọ̀ rẹ torí pé ò ń gbé nínú ẹ̀ṣẹ̀, ó jẹ́ lọ ronúpìwàdà, kọ́lọ́run lè tún lù ọ́. Wọ́n pààrọ̀ rẹ torí pé o dúró olóòṣe mọ́, o tẹ̀síwájú, o jẹ́ tètè bẹ̀rẹ̀ iṣẹ́ padà, kọ́lọ́run lè tún lù ọ́. Wọ́n pààrọ̀ rẹ torí pé o yọ̀ǹda ara rẹ pé mo fi gbogbo rẹ fún Jésù, Ọlọ́run lòkúta o. O jẹ́ tètè yọ̀ǹda ara rẹ. Ẹ̀yin kan wà tẹ́ ẹ ní ìpè, tẹ́ ẹ sì ń sọ pé ó dìgbà tí n bá pọ́ ọmọ 40 ọdún, ó dìgbà bá tó gbéyàwó, ó dìgbà bá tó ló lọ. O jẹ́ lọ tẹríba kó o gba Jésù láàyè kó lù ọ́. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ẹ ṣe tẹ́tí sí ètò yìí. Rántí pé ẹ lè pè mí kémi àti yín jọ sọ̀rọ̀ lórí 07038085652 àti 07087682122 àti 07055307492. Mo gbàdúrà àtèmi àti ẹ, a ò ní dẹni tí wọ́n ń fẹ́ lòmíì rọ́pò lórúkọ Jésù Olúwa wa. Àmín.